jẹ́ àforíbalẹ̀ f'Elédùmarè ọba ní kùtù ká tó jata ká tó mú mi ká tó jòun gbogbo ká tó forógbó sẹ́nu àtijúbà f'Elédùmarè ọba àkọ́dá ìbà lọ́wọ́ gbogbo àwọn àwòrò ṣàṣà tí ń bẹ níkàlẹ̀ lọ́kùnrin àtòbìnrin kó ń gbogbo tó máa ṣe lákàáyé o ìbà rẹ o ìbà lọ́wọ́ Ògún lákàáyé o sì máa lè ọrùn èṣù láàlú ògiri oko àríbà lọ́dọ̀ rẹ iye mọ́já o ìyá mọ̀ òkun gbogbo ńlá ké sí ká tó lè so gbogbo Ifá rọ̀ wáyé o Ọ̀rúnmìlà rọ̀ wáyé Ifá tí ọba ń bẹ lókun ọ̀rọ̀ wáyé Ọ̀rúnmìlà bọ́ ọba ń bẹ lọ́sàmù ní ọ̀rọ̀ wáyé bọ́ ọba ń bẹ níbi ojúmọ́ tí mọ́ máa dárí hunrun mọ́ ní kọ́ sáré tètè kọ́ wá jẹ́ wa wọ́n ní kó ń gbogbo bíi kábìlẹ̀ lèrè ọ̀nà ni o Hamidu awo funfun o forí gbálẹ̀ ó forí gbòde ó wá àtọ̀nà ó ní kóhun ó fi Ifá béèrè ohun gbogbo lórí ìṣẹ̀ṣe ìlẹ́ Ifá wọn ni ó má fòrò lò fọ́hùn ohun gbogbo bí bá ń bẹ lọ́nà ni ó tàn mọ́lẹ̀ sí kálẹ̀ èrò ohun gbogbo ṣe ní takọtabo ọkùnrin ń bẹ níkàlẹ̀ obìnrin ń bẹ níkàlẹ̀ ọmọdé ò gbẹ̀yìn àgbà ò gbẹ̀yìn ká tó lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Ọ̀fà Ọ̀rúnmìlà ó dábọ̀ fi èdénú kó fi èdè gbogbo ara mọ́fò lòlò fáwọn gbogbo ohun tí bá ń bẹ lọ́nà ni ó járí o òbí ìjà o ọba àwo funfun lẹ̀ àjàrà o òbí ń já tápà lè ń pè lálẹ́lú ọmọ ọya ọmọ ṣàkà síkìnì ìtàpà ẹ̀ṣẹ̀ṣọ́ ọmọ ẹlẹ́jà púpọ̀ ní kòkò ìlẹ́ o kábíyèsí kórè àrí àpèsè láàfin Awo funfun ìlú Àjàrà gbogbo ládéládé tí ń bẹ níkàlẹ̀ gbogbo lóye èmi kọ́ ọmọ tápà lè ń pè lálẹ́lú ọmọ ọya òbí ìjà ọmọ afàmùsẹ̀lù tápà bolùgódó mo mú wọlé ọya èrò sì ń gbà wọn gbọ́dọ̀ wẹ̀yìn wò tápà lè ń pè lálẹ́lú ọmọ ọya ọmọ ṣàkàṣíkìnì ìtàpà ẹ̀ṣẹ̀ṣọ́ ọmọ ẹlẹ́jà púpọ̀ ní kòkò òbí ń já olóòrẹ olúbísí ọmọ ẹranko yáyò tápà mọ̀lùgódó mo mú wọlé ọya èrò sì ń gbà wọn gbọ́dọ̀ wẹ̀ ìwò agbẹ́gun ló ní gbowó èèyàn tí ó gbowó olúwa rẹ̀ gbọ́dọ̀ gbẹ́gun nù nílé bàbá tó gbé bí ọlọ́mọ èmi ṣe tápà mo ṣe gúnú lákìjọ fún oṣù mi ọgbọ́dọ̀ wọ bàtà agbẹ́gun ló ní gbowó èèyàn tí ó gbowó olúwa rẹ̀ gbọ́dọ̀ gbẹ́gun ní tápà lè gbé bàbá máa bàbá máa dá àpàdélé o bàbá máa dá àpàdélé bàbá máa dá àpàdélé o ìkùnnú dá láti ìbájọ rẹ bàbá máa dá àpàdélé bàbá máa dá àpàdélé Awo funfun bàbá máa dá àpàdélé o. àwọn ètò mi jẹ́jẹ́ kí n bá tẹ̀lé o àwọn ètò mi jẹ́jẹ́ kí n bá tẹ̀lé o. Lọ́jọ́ ọjà pàápàá ó lè gbé àwọn afárá òní wọ́n ní àwọn òtún tó òun ṣọ̀pọ̀ afárá òun ìṣọ̀pọ̀ lọ́jọ́ ọjà pàápàá ó lè gbé lálẹ́ inú ọmọ ya bá a bá lójútó òun náà bá a bá rà bára òyìn ó wá pẹ̀lú pẹ̀lú ìlú òun ló ní wọ́n sì kápá wọ́n ti lálẹ́ inú ọmọ ya. Àjẹpọ̀ tí mo bínú. Àbúrò ọtí ń bínú. Bínú sẹ́. Kí n gbogbo eléyìí. Àlọ́ ti ń bínú. Yé bínú. Ẹni agbójú òkúlẹ̀ òjò ní agbá. Inú tí okùn fọ́. Ajítò ní ẹgbẹ́ pápá rẹ̀ dà kẹjọ ọmọ jẹ́. Ajítò ní ẹgbẹ́ pápá rẹ̀ dà. Ìlọ́mọ̀ ẹ̀mọ́ jẹ́ ń kú. Ikú mi ọ̀dá lásìkò yìí. Ẹ wo mẹ́ta ni wá ọmọ ìyá. Àwọn méjì ti kú èmi nìkan ló ń bọ̀. Ìrìn ẹ̀ nílò ẹ̀. Tẹ́ni tá à ń wí ìbáfẹ́ fọwọ́ okùn nílẹ̀. Ẹyẹlé ni kí wọ́n wá wọn já sí látàǹpàkò. Jẹ́jẹ́ ẹyẹlé bá ti kan gẹ́gẹ́ bí òká wà ní àtàǹpàkò rẹ̀. Ẹlẹ́rọ òtù ní ìrọ̀wọ́ rọrùn ní ọlọ́rẹ̀ ìbólódùmarè. Ẹ ti gbọ́ o. Ẹ ti gbọ́ o. Ẹ má ṣèṣe àbíkú tí solóògùn dèké.
ebi ni. Bàbá ṣe kọ́dà. Àwọn bàbá náà. Legal, Kisno Media TV, online television. Oh, shaking, oh, loud. God. Gbogbo bímọ ṣe wa àìmọ̀ ṣe wa àwọn alálẹ̀ tí wọ́n mọ̀ kó àmọ̀ṣe báyìí bá ń fi ọwọ́ tó fi ṣe bá fò fi ṣe báyìí àwọn olùṣòwò báyìí wọ́n gba tó òun ṣe ìfaka afẹ́ adálé ní afẹ́dá sówó afẹ́dá sọmọ afẹ́dá sí àlàáfíà àìkú kí ṣe báàlẹ̀ ọ̀rọ̀. Ifá náà rí o ṣé kí gbẹjọ ẹ̀yin ayé ọgbọ́jú ń dé o. òfin ọ̀rọ̀mìlà kò wó dà àwọn òfin báyìí òun dọ̀bà kàró má fi sórí pé sórí má fi sórí pé sórí má pè olóró má pè olóko lórí òkò olùdó bá mọlé tó bá mọ̀nà pé tàlẹ́ wo olóògùn ìbá ògùn ẹ̀jà ojú àtúnlé ojú àtúkọ̀ múdà táwa fẹ́ mọ lójú sódó máa ń ràn wájú fún gbọ́ ẹ̀yìn fún gbọ́ olùmílọ́tún olùkọ̀ràn ló sì àníbàbà ìtọ̀ ọ̀run àwòfín òun lọ́ba ìkàró bàbá lògbòrò ń dá wàá lògiri ń ta ẹyẹ kì í síwo eré fún ọ̀mílà. ìwòrì gúúsùn lórí nínú Ifá ìwòrì gúúsùn àyẹ̀wò ń làwọ̀ òyìnbó ọkàn orísun ọkàn ìbẹ̀jẹ̀ òtúrúpọ̀n dára ìfanirè lòún bí eré tó rí gan eré ajé ni a kì í fúnni ní eré ká má mọ̀ eré ajé ni ajé ti dúró èyẹ kó pàlàbà ó dúró kó láàrin ẹni tó kiri tó gbòdì àbẹ̀yẹ tí ń sọkọ ọ̀yọ́ lọ́fin fún rẹ̀ tẹ̀bí kọ́mu ló má ṣe ń gangan kọ́mu ló bá ṣe ń gangan ètò ìṣirò lẹ́rù dáfà láyé ń bọkọ̀ fàlàyé aláyé lẹ́sìn lẹ̀ yẹ òsà aláyé ọmọ àlàyé fanirìtàjé ni ẹ̀bọ náà wá fowó ṣe àdìmú òun lòrìṣà ìdí òsùn ìdí owó atẹ̀rẹ́dì ọ̀gẹ̀gẹ̀ fanẹ̀bọ̀ náà fowó ṣe. Ifá pé olóhùn rí o Ifá lóhùn rírẹ ajé Ifá kí ọlọ́kùnrin Ifá kí obìnrin Ifá kí ọmọdé Ifá kí àgbàlagbà Ifá ní ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè Ifá ní ká dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá Ifá á pè níre Ifá ní ká lọ tọ́jú ẹlẹ́dàá ń bẹ̀ Ifá dẹ̀ ní ká rúbọ tajé Ifá ní ká rúbọ ti Ṣẹ́gun Ifá ní ká lọ bọ Ògún agbábá kan bẹ̀ akọ ajá kan kò náà fi bọ Ògún pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìgbé Ifá ṣípìlì nífa ìwòrì gúúsùn sí Ifá dẹ̀ ní ká rúbọ ká lọ tọ́jú àwọn arúgbó ilé wa ẹni bá ní arúgbó ńlé Ifá ní ká lọ tọ́jú ẹ̀ Ifá ìṣèwé nìyẹn nífa ìwòrì gúúsùn Ifá ní ká wá ṣọ́ra fún àgbàdo ká má yẹ tí ì jàgbàdo ẹni tí inú bá ń dà láàmú lásìkò yìí Ifá ní kó rúbọ kó ṣọ́ra fún àgbàdo popcorn àgbàdo náà nìyẹn gúgúrú Ifá nípa àgbàdo náà ni Ifá ní ká má jẹ nítorí àrùn nù Ifá nípa àdúgbò àwọn nù Ifá dẹ̀ ká ṣọ́ra fún èdè bí a bí ìjà níbi ọdún tábàárí nǹkan kékeré
wáyé bí wá nú Ifá ní ká má jẹ́ kó bí wá nú ká fi ṣoṣùn ká fi para nínú fa ìwòrì gósùn sí. Ifá ní ká lọ bòsùn náà pé aláìsàn kan bẹ́ sàkání wa ká lọ bòsùn fún aláìsàn yẹn fún aláàárẹ̀ yẹn káàrẹ̀ bá lè yá àbíkẹ́ ewé tó bá ń lò fún ewé náà bá lè jẹ́. Ifá ṣílẹ̀ ní fa ìwòrì tòun ìrosùn sí fa ìpè adéfá ní ọ̀nà àlànà fa ìwòrì gósùn kárúbọ Ifá pé àgbọ̀n kan bẹ́ẹ̀ tó ń wọ́mọ kọ́rúbọ fẹ́lẹ̀ yìí Ifá ṣubú nìyẹn nínú fa ìwòrì gósùn ìwòrì ẹyẹlé mẹ́rin lẹ́bẹ̀ẹ́dì mẹ́rin lẹ́bọ tó dábọ̀ lẹ́nu olùwà àṣetìpẹ̀ lẹ́nu ti fa ọ̀nà kí n tó gbà kí tó máa pè bẹ́ẹ̀ rí ìwòrì gósùn dáwọn lẹ́gbàá èṣù ibi ẹgbẹ́ sórí ajé ìjọmọ lọ́wọ́ ni ẹbọ ni kó ṣe. Ifá ní ká má sáré ogójù ká tọ́jú ọmọ wa ká tọ́mọ. Ifá ṣubú nínú fa ìwòrì gósùn. Ifá yẹn dẹ̀ sọ̀rọ̀ Ifá yẹn kí wà ń lọ táwa fẹ́ ṣe nǹkan Ifá ní ká má má kánjú ṣe bóyá èèyàn kan fẹ́ lọ bì kan ibi méjì ní àníjọ kan náà kó fi fọkàn balẹ̀ kó fi lọ torí àárẹ̀ ni o Ifá gbà nínú àárẹ̀ Ifá ní ká rúbọ ń bẹ̀ kó má yẹ pé tájí náà bá dé tán àárẹ̀ làwọn máa fi wò ká rúbọ nítorí àárẹ̀ Ifá gbà ní lógun ìdààmú Ifá gbà ní ìdíwọ́ nínú fa ìwòrì gósùn sí. Ìwòrì gósùn dáwọn lẹ́gbàá èṣù ìgbìmọ̀ gbé sórí ajé ìjọmọ lọ́wọ́ nìyẹn bọ ni kó ṣe ajé ń jẹ ní ibùdó àwo ọ̀wẹ̀nẹ̀wẹ̀nẹ̀ ajé ń jẹ ní ibùdó àwo ọ̀wẹ̀nẹ̀wẹ̀nẹ̀ kálọ̀bọ̀ ti ṣẹ́gun kálọ̀ bọ̀gún bẹ̀ òní ìta adáfà yìí Ifá náà máa ní ọ̀tọ̀ọ̀tọ̀ àwàṣá ìyẹn òkété a fi ṣèpèsè fún àgbàlagbà Ifá ṣìwé nínú fa ìwòrì tòun gósùn sí ká dẹ̀ lọ bọ èṣù ká pé èṣù ká tọ́jú ajé fún àpè èrè adéfá ní ọ̀nà àlà ní fa ìwòrì gósùn dáhùn mi là Ifá ṣe ọjọ́ ìgbẹ́ gbọ́rọ̀ bí ilé wọn ní ẹbọ ni kó ṣe kárúbọ lórí ìrìn àjò fún àpè àjò kan ń bọ̀ fún wa kárúbọ kí àlọ́ lè da kábọ̀ bá lè sunwọ̀n ká lọ bọ̀gún dáadáa ń bẹ̀ táwọn máa bọ̀gún yẹn àdá tó máa fi gbájà ìfowópamọ́ kó jáde tuntun nítorí ilé ajé ni àdá tuntun náà kàn fi kalẹ̀ sí di ogun nífà pé kọ́nà bá lè là nínú fa ìwòrì gósùn fún àpé ilé adéfá ní ọ̀nà àlà nínú fa ìwòrì tòun ìrosùn fún àpọ̀nà àṣẹ ọ̀nà àlà o ìlà múyìnbọ́rú Ifá múyìnbọ́ yìí ọ̀mí ìlà múyìnbọ́ ṣíṣe o. ẹ̀làbọ̀lú bá mi Ṣàngó olùṣẹ̀ṣe wọ́n ní ìwòrì gósùn la dá nínú ọdún yìí ẹ̀ làárọ̀ wá díẹ̀ nínú ìwòrì gósùn ẹ lórí bàbá yẹn ẹ lórí ẹ. Ifá ní àdáyọ kí o Ifá ní ojú yín ò ní fọ́ o Ifá ní ọwọ́ yín ò ní rọ o Ifá ní kò ní tán níkun yín o Ifá ní ẹ máa mọ̀ wí ẹ máa mọ̀ sọ o Ifá kí gbogbo ẹ̀yin lóyè lóyè tó wà ní orí àpèrè Ifá kí yín o Ifá kí àwọn olúwo ó torí bẹ́ẹ̀ ó fi kí àwọn àbíyè ó torí bẹ́ẹ̀ ó fi kí àwọn àpèrè tí wọ́n la o Ifá ní kí n kí n lọ́pọ̀lọpọ̀ ń bẹ̀ o Ifá kí àwọn lọ́balọ́ba tó wà ní orí àpèrè o látòrí ọba awo fún ti ìlú àjàrà Ifá kí yín lọ́pọ̀lọpọ̀ lọ́ọ̀kan bẹ̀ o Ifá kí yín o bàbá mi ọba èrè Ifá kí yín lọ́ọ̀kan bẹ̀ o bàbá mi ọba lárágbó Ifá kí yín o ọba mẹ́rọ̀ Ifá kí yín bẹ̀ o Ifá ní àdúrà wa gbà o Ifá kí èmi náà o tí mo jẹ́ apènà bàbá Ṣàngó tí mo jẹ́ olùṣẹ̀ṣe títí yé wa Ifá ní èmi náà máa mọ̀ wí máa mọ̀ sọ o Ifá tí wọ́n dá yìí wọ́n dá ìwòrì ní ọwọ́ ọ̀tún wọ́n dá ìrosùn ní ọwọ́ òsì sí Ifá ní ọdún yìí ti dà Ifá yìí ti ń sọ ní dá ti ń rí ìwòrì lọ́wọ́ ọ̀tún ìrosùn ní ọwọ́ òsì sí Ifá sọ pé eré wà ńlẹ̀ o Ifá ní kẹ́ni má sùn rárá Ifá sọ pé lásìkò yìí Ifá sọ pé kẹ́ ẹ ṣe oògùn tààrà nífà pé oògùn yẹn dá lórí ọmọ Ifá ní ànírátẹ̀yìn kú o tá a ti ń rí ìwòrì ní ọwọ́ ọ̀tún ìrosùn ní ọwọ́ títí òsì sí Ifá sọ̀rọ̀ lọ́ọ̀kan bẹ́ẹ̀ Ifá sọ̀rọ̀ lórí aláàárẹ̀ o bí báyìí ti sọ ń bẹ̀ tí ó bá ti ti sáláàárẹ̀ Ifá sọ pé gbogbo àwọn ò ní ṣàárẹ̀ o Ifá sọ pé kí gbogbo wa ká lọ ṣọ́ra wa lásìkò yìí ká ṣọ́ra nǹkan tí èèyàn kí bá jẹ ká má bá wọn jẹ o nǹkan tí kò bá bá nu ẹni kálukú mu Ifá ní ká má bá wọn ṣe o tá a ti ń rí ìwòrì lọ́wọ́ ọ̀tún ìrosùn ní ọwọ́ tòsì sí o Ifá sọ lóòótọ́ lọ́ọ̀kan bẹ̀ pé kẹ́ lọ bọ Ògún pẹ̀lú àdá tuntun ní Ifá sọ lóòótọ́ lọ́ọ̀kan bẹ̀ ṣe gbọ́ Ifá sọ lọ́ọ̀kan bẹ̀ ó ní kẹ́ bọ Ògún pẹ̀lú ajá
tágbára bá ka lọ́ọ̀kan bẹ̀ ìjọ tẹ́ bá fẹ́ bọ Ògún yẹn Ifá ní kẹ́ ẹ ṣe àdàlú ṣẹ́ ń gbọ́ ibi tí Ifá yẹn ti sọ ọ̀rọ̀ àdàlú àákì lọ́ọ̀kan bẹ̀ fún yín pé kò sí nǹkan tí aládàlú bá tà tẹ́ bá bá nínú àdàlú ó tà mọ́ fún yín náà ni Ifá sọ pé aburú wọn ní tà fún wa lásìkò yìí Ifá sọ pé wọn àbá wa láburú lọ Ifá sọ pé rí adé o Ifá sọ̀rọ̀ lọ́ọ̀kan bẹ̀ Ifá sọ̀rọ̀ lórí olórí ìdáfà yìí Ifá sọ̀rọ̀ lórí ọ̀kan bẹ̀ o ṣe ń gbọ́ Ifá ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù lásìkò yìí o Ifá sọ pọ́rọ̀ bínú wa ńlẹ̀ o inú wòrí lọ́tún ìròsùn ní ọwọ́ òsì Ifá sọ pé kẹ́ ẹ máa ṣe nǹkan lásìkò yìí kẹ́ ẹ rí dáadáa kẹ́ ẹ tó ṣe Ifá sọ pé kẹ́ ẹ má bínú ṣe ń gbọ́ bí báyìí ti ń sọ lọ́ọ̀kan bẹ̀ nìyẹn Ifá sọ pé ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ pé ọdún ìdùnnú ló máa jẹ́ ọdún ajé ló máa jẹ́ ní ọ̀kan bẹ̀ o Ifá sọ pé àdúrà wa gbà o bí Ifá ti sọ nìyẹn o ẹ̀ làbọ́rú o ní tú Bẹ̀nẹ̀ lápapọ̀ ò ní dàrú aboyún ilé a máa bí tibitire àgbọn bẹ̀ a máa tọwọ́ àlàbòsùn nínú ìlú yìí dúdú bẹ̀ a máa dún tẹ̀tẹ̀ bẹ̀ a máa tẹ̀ alájíǹde wọn ò ní súsoko gbogbo kó wá wa níbù ní báwọn jómùkẹ́ àní báwọn dédé ṣe ń di ọ̀dọ́ látòrí pírẹsidẹ́ǹtì ìlú Bẹ̀nẹ̀ lápapọ̀ wọ́n á ṣe wọ́n á gbóǹbẹ̀ wọ́n á ṣe wọ́n á tọ́ wọ́n á fọwọ́ péwú wọ́n á fèrègì jòbì wọn ò ní kú ní rèwerèwe dátorí gbogbo àwọn mínísítà dórí gbogbo àwọn àgbààgbà nínú ìlú Bẹ̀nẹ̀ lápapọ̀ ikú ò ní pa wọ́n àrùn ò ní ṣe wọ́n lọ́jọ́ wọ́n á rí ìlú náà tò tá bá tún wá sọ nípa ìṣẹ̀ṣe a kí bàbá wa púpọ̀ bàbá wa ọba Awo funfun ẹ ṣe gbó ẹ ṣe tọ́ o ẹ pẹ́ láṣẹ ẹ rèrè àṣẹ jẹ gbogbo bẹ́ẹ̀ ṣe ń tò ó kí ìlú yìí má bàa tú àwọn tó nílẹ̀ tó láyé wọn máa fún yín ṣe o Ifá àkókò ló kàn sọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín àtórí ẹni òsùnwọ̀n ṣe ìdí tí ń derí ìlémèrè kéré ìlémèrè má bàa wọ́ níbà olóṣè ń jẹ́ ẹ̀fọ́ níbẹ̀ náà ní jẹ́ oníwọ̀lá kéré fi ní sọgbó òjò nígbẹ̀dọ̀rọ̀ tí ń gbé náà mẹ́rin ènìyàn tó fúnfà ohun báyìí ẹ̀dú ajúbẹ̀ ilé ní báyìí o èyí tó dá fún wa nílùú àjàrà yìí kò ní hun wá o ìmọ̀ràn lèmi kàn máa mú wá àpapọ̀ ìlú Bẹ̀nẹ̀ lápapọ̀ ẹ fi Ògún sọ orí wọn o ànírógun accident nínú ìlú yìí o ànírógun accident o dúdú wa máa dún a máa lọ rí a máa bọ̀ rí ajé ògúngún ní sọ onísọgbòjì fòfó olókun abáramì nìjọ òun lọmọ bíbí olókun sẹ̀rí ajé òun lẹlẹ́gbẹ̀jẹ àdó òun lẹlẹ́gbẹ̀ta obìnrin ajé rèé abarakokoko bí ọ̀tá ní ajá yàlú ìgbé o ajá yàlú ìgbé wọ́n ní kí wọ́n bọ Ògún tààràtààrà fún ìlú yìí lápapọ̀ Ifá ìlú là ń dá wọ́n ní kí wọ́n bọ ajé fún ìlú yìí lápapọ̀ kájé lè fìlú yìí ṣe gbogbo wọ́n ní kí a fi ẹ̀sọ̀ ṣe nínú ìlú Bẹ̀nẹ̀ lápapọ̀ kí a kó àlejò mọ́ra kí gbogbo nǹkan ó lè tù kó lè bà kí ìlú àpapọ̀ ìlú Bẹ̀nẹ̀ yìí kí ó lè di ńlá ewé ńlá wọn ò ní rú wẹ́wẹ́ o ajá sì bá wa gbé bẹ́ẹ̀ ṣe wá ń tò ó onílé a máa fún yín ṣe àwọn gbárùmọ̀lẹ̀ a máa fún yín ṣe ọkàn gbogbo yín a máa balẹ̀ o ẹ dákun ẹ mú lókùnkúndùn Ògún bíbọ fún orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ yìí lápapọ̀ ajé bíbọ fún orílẹ̀-èdè yìí lápapọ̀ ó ṣe pàtàkì ó ṣe pàtàkì ẹ bá wa ṣe kí àwa táwọn ń bá yín ṣe náà ká lè máa wá lọ́dún lọ́dún kí gbogbo nǹkan lè máa tù kó lè máa bà ní o ayẹwa o kò ní yẹlẹ. ẹjọ́ ní Ifá ọba Ọ̀fà ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní Ifá ọba Ọ̀fà o ẹjọ́ ní gbàgbọ́ ọ̀ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹjọ́ ní Ifá ọba Ọ̀fà ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní Ifá ọba Ọ̀fà o ẹjọ́ ní gbàgbọ́ ọ̀ṣẹ̀sìn o
ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi ìbàlújẹ́. ẹ̀sìn la ó ṣe a ò ní ṣẹ̀sìn ká ṣẹ̀sìn ká má bàa ṣẹ̀sìn ló mú ìmísí ètò kan tí a pè ní níbo la bẹ́sìndé wáyé lórí ìkànnì amóhùnmáwòrán ti Kingsman Media TV your best online television lórí YouTube níbi tí Ọlọ́run ti ń lo ògúnnágbòǹgbò agbóhùnsáfẹ́fẹ́ ní Akínṣọlá Nurudeen Adékúnlé mátàgbàmọ́lẹ̀ 1 fún àtúnṣe kùdìẹ̀kudiẹ kó wá tá a dàpọ̀ mẹ́sìn tá a lọ̀rẹ́ Ọlọ́run tá a lọ̀tá Ọlọ́run tá a ní olùgbèjà Ọlọ́run gbogbo ẹ̀ ó dorí ètò níbo la bẹ́sìndé lórí Kingsman Media TV your best online television lórí YouTube ẹ máa subscribe kẹ́ máa like kẹ́ ẹ̀ dẹ̀ máa share. ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi ìbàlújẹ́. ṣé kẹ́ ẹ tó mọ̀ lọ ẹ bá ń dákọ̀ yìí. orúkọ mi ni Òkè Hamidu kábíyèsí ọba Awo Funfun òtítọ́ lójú tìlú Àjàrà. bàbá mi tí wọ́n jókòó kí ni ohun tí à ń ṣe gan. mọ̀ ń pé nínú ìṣẹ̀ṣe ká jókòó tì ká jọba ká dádé lórí ẹ̀ léni ọdọọdún la máa ń dífá ọdún ọdọọdún la máa ń dífá ọdún Ifá ọdún tìlú Benin kí Awo Funfun máa ń dá ní ọdọọdún náà là ń dá lé nílẹ̀ fi wáyé. Ifá ọdún là dá ibà yìí. ìgbà wo ni ọdún gangan wà wáyé. ọdún tuntun ká fẹ́ wọ̀ kò kújú ọ̀sẹ̀ mẹ́ta lọ mọ́. ọdún 2024 tá a kú 2023 lẹ torí ẹ̀ dá Ifá. Adá Ifá pẹ̀lú Benin inú ìṣẹ̀ṣe 10 January ní gbogbo olú Benin máa ń ṣe ìṣẹ̀ṣe. ọjọ́ kẹwàá oṣù kínní ní ọdún tuntun náà ni Benin máa ń ṣe ìṣẹ̀ṣe. Awo Funfun sì jẹ́ gbòógì kan nínú ìṣẹ̀ṣe olórílẹ̀‐èdè òmìnira ìlú Benin ká mọ́ ṣe ìṣẹ̀ṣe gan láti tó ṣe ìṣẹ̀ṣe wọ́n ní gbogbo nǹkan àbáṣe láyé ká gbálé ká gbàtà ilé là ń gbà ìta là ń kó tí a sì kàkà fẹ́ ṣe lẹ́yìn Ifá yẹn ká fẹ́ dá àwọn ọ̀dọ́kùnrin inú ìṣẹ̀ṣe àgbáyé gbogbo wọn ló wà ní orí àpèrè báyìí nítorí pé a lè dá ní ẹ̀yìn wọn ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá lẹ́fẹ̀ẹ́ nítorí ìṣẹ̀ṣe kò torí mi bẹ̀rẹ̀ kò sì nítorí mi parí àwọn nìkan tí ń ṣe ṣáájú èmi wọ́n wà níbí ní wákàtí ká fi ń sọ̀rọ̀ báyìí bákan náà sì ti ń ṣe gbà káwa tó gbé àwọn èèyàn ti jáde ṣáájú èmi àwọn ní kó dá ṣáájú èmi wọ́n wà níbí kájọ ṣe pọ̀ wọ́n ti bí àwọn èèyàn kan tó bí èmi àwọn bàbá mi wà níbí ìyẹn la wá papọ̀ gẹ́gẹ́ bí Awo Funfun wọ́n ní ọ̀kan ṣoṣo nínú òtítọ́ ló gbé mọ̀lẹ́dẹ́ fẹ̀ gbogbo nǹkan ká bá fẹ́ ṣe á fi hàn ara wa kí ẹ bá rí àwọn èèyàn kó bá pọ̀ báyìí lénìí á ti fi hàn ara wa lánàá wọ́n ní ọ̀dà ká ṣe gbogbo wọn fi fi lélẹ̀ wọ́n fi fi ọ̀nà lẹ̀ wọ́n fi wá jókòó tiwa pé èní o kì í ṣe nǹkan gbogbo wa ni agbọ́dọ̀ ṣe ló dífá fún gbogbo àwa kárí báyìí la dífá ọdún 2024 lẹ́nu. àti dífá bẹ́ẹ̀ àwa náà wà ń bẹ̀ a rí nígbà tí babaláwo gbé ọ̀pẹ̀lẹ̀ sánlẹ̀ kí ni Ifá wá wí o. dáadáa ní Ifá sọ níbi ká gbé rí ìwòrì lọ́tún àbí ìwòrì lọ́tún ọ̀sùn lọ́sì Ifá dáadáa ló wí ní ọdún yìí báyìí ọmọ pọ̀ gan o àwọn èèyàn bímọ gan wọ́n ní kẹ́ ẹ súnmọ́ obìnrin o ẹ má kọ̀yìn sí wọn o bẹ́ẹ̀ bá náwó yóò bímọ bẹ́ẹ̀ bá náwó ìyàwó yóò bímọ bẹ́ẹ̀ bá tọ́jú wọn lóyún nínú ọdún yìí báyìí oyún ọ̀pọ̀ mọ́ pọ̀ wọ́n ní aboyúnlé abitibitire àgá àtọwọ́ òsùn àtọwọ́ àlàbọ̀ sùn nínú ọdún yìí báyìí wọ́n sọ fún apọ̀ ọdún báyìí ká wọ̀ báyìí ẹ má jẹ́ ká sáré jù ẹ má jẹ́ ká sáré àsápajúdé eré ọ̀la ẹ má jẹ́ ká sáré ọ̀la wọ́n ní ẹ jẹ́ ká sáré ẹ̀mí ká sáré orí gẹ́gẹ́ bí ìròyìn ló sùn ẹ̀rí wọ́n ní ká sáré erí nítorí pé erí ní gbé ní òsó ṣàkó àlàyé kó ń gbé ní tó orí là bá bọ ká fòrìṣà sílẹ̀ nígbà tó rí ń gbé ní níbo lòrìṣà wà ẹ̀rí wọ́n bá rí báyìí pé àbáwọn náà ọdún tuntun àṣìjà máa ń ṣẹlẹ̀ nítorí pé àwọn ọ̀dọ́ èní nítorí ọ̀dọ́ lè ní o ìmọ̀nìkan bọ́yọ́ ti dàgbò àwọn ọ̀dọ́ òní àti ń sáré ọ̀là ju ẹ̀mí wa lọ bá a bá sí láyé ṣé ọ̀làká wa ń sáré náà ṣe àlè rí mú ìrora oṣù sọ pé ẹ má jẹ́ ká sáré ẹ̀mí jù nítorí pé òògùn wọ́ oúnjẹ pípọ̀ lọ́dún yìí báyìí ká fẹ́ kó fẹ́ jẹ àwa kò ní ṣe ẹran ògún ọmọ ògún làwọn ó jẹ òun ní ìrora oṣù fi sọ pé ká bọ̀kú púpọ̀ nínú ọdún yìí gbogbo ẹni kó fẹ́ bọ̀kú nínú ọdún yìí ni pé idà tuntun ni ká fi bọ ká fi parun fògùn
bàbá ti fi ìdá tuntun fi pamọ́ wọn ní káàkiri sójú òkú yẹn ká máa fi padà wọlé kókò fi lè lànà fún wa tó kó lànà falára ó lànà fàjèrò ní ọdún 2024 kò gbọ́ lànà yẹn fún wa gbà kẹ́kọ̀ọ́ bá sọ̀rọ̀ bí ìbáyìí ní pé kò sí aburú lẹ́yìn ẹni kí o bá gbọ́ ìkìlọ̀ gbogbo ojú kí ń wò mí àti tí kí ń gbọ́ mi wọ́n ní ẹ jẹ́ ká gbọ́ ìkìlọ̀ lọ́dún yìí báyìí ní pé gbogbo wa ní ọdún ìbáyìí ọmọ ògún lájẹ a ò ní jẹun ògún ló jẹ fún wa àdúrà ló jẹ ká kí fún wa sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ nìyí. ní kúkúrú èdè kó tó di pé a ní kí bàbá wa kẹ́ ẹ sinmi ọjọ́ 10 oṣù kínní ọdún 2024 tá à ń wò lọ́ọ̀kan yìí kélédùà kó jẹ́ kó bá gbogbo wa láyé ayẹyẹ ń bẹ ń bí nílé bàbá wa ń bì nílùú àjàrà lórílẹ̀‐èdè olómìnira ti Benin Republic lágbára Ọlọ́run àwọn wo lẹ pè. gbogbo ayé mo pè o. ẹ sọ dáadáa o. gbogbo ayé mo pè o. àwọn èèyàn kan wà lókè òkun tí wọ́n fẹ́ràn ìṣẹ̀ṣe ní kété tí wọ́n bá ríru fọ́nrán yìí inú wọn máa ń dùn láti bá ẹ̀yin kọ̀ọ̀kan tá a bá pàdé báyìí dòwò pọ̀ dọ́rẹ̀ẹ́ pọ̀ fi àṣírí hàn wọ́n ni mo ṣe ní kẹ́ ẹ sọ dáadáa ẹ tún sọ. ẹ rí ní ìṣẹ̀ṣe ká máa ń ṣe títọ́jú yìí báyìí àwọn èèyàn ń bọ̀ láti London Mr. Yao ń bọ̀ láti London ó fẹ́ dé fún ìṣẹ̀ṣe kódà ó ti dé ní yáde lọ́la láti wá ṣe Christmas Day níbí tí wọ́n ti délẹ̀ láti London. wọ́n ti dé láti London. kábíyèsí Elédùmarè. láti fi lè mọ nípasẹ̀ ìpalẹ̀mọ́ ìṣẹ̀ṣe kí a fẹ́ ṣe ní ọdún yìí báyìí. Mama Rita ń bọ̀ láti Ghana fún ìṣẹ̀ṣe a fẹ́ ṣe ní ọdún yìí báyìí. ẹyẹ yín Mr. Bartholomew ń bọ̀ láti ìlú Yíbò lọ́hùn. ní Nàìjíríà. láti Nàìjíríà. nílẹ̀ Yíbò. nílẹ̀ Yíbò. ń bọ̀ bẹ́ẹ̀ kí mò ń dákọ̀ yìí wọn kì í ṣe oníṣẹ̀ṣe alápẹ́ bí wọ́n ṣe ṣẹ̀ṣẹ̀ yẹn gbà làwọn rí lọ́fi sọ pé àwọn fẹ́ dandan àwọn gbọ́dọ̀ fún wọn ti ń ṣe ó ti dọdún mẹ́ta àti mọ̀ wọn ló ti dọdún mẹ́ta lọ kí wọ́n ti ń bá wa lọ wọ́n ní ọdún kẹrin yìí báyìí àwọn gẹ́gẹ́ gbọ́dọ̀ gbé ẹsẹ̀ wọbẹ̀ láti bẹ̀ yẹn a pe àwọn ẹgbẹ́ ìṣẹ̀ṣe ọba àwa làgbà àwa lọ̀gá àwa nípìnlẹ̀ ti àgbáyé wọ́n máa wà ní orí bẹ̀ yẹn àwọn gan ń bọ̀ ẹgbẹ́ kan ní lọ́tọ̀ ẹgbẹ́ movement ògbóni ọ̀bọ̀ríjì àgbáyé wọ́n mọ̀ wà ní àyè yẹn ẹgbẹ́ àwọn funfun wọ́n mọ̀ wà ní àyè yẹn bẹ́ẹ̀ ni àwọn olóòṣà lórígbé lóríṣiríṣi a bá sọ pé ẹgbẹ́ akínógun akínógun àbí láti gbogbo ìlú ìdíòkò fìdépò kíyá wọ́n mọ̀ wà ní Nàìjíríà wọ́n mọ̀ wà ní ibẹ̀ yẹn ní ọjọ́ yẹn ẹ rí a ò lè kà wọ́n tán àwọn ni kí à ń rántí lọ́wọ́lọ́wọ́ láti rí pé la fi ń sọ lórí ètò yìí báyìí pé ẹni kí ọ̀gbó kọ wọn lọ́wọ́lọ́wọ́ kà wáyé ká má ṣèbínú bó ṣe bá wà ní iṣẹ́ pa àkọ̀wé kalẹ̀ a fi ń kà á ẹ rí yín a bá wá sọ pé àwọn olórìṣà kí wọ́n bọ̀ ní ìjọ yẹn láti Bàdágìrì àwọn olórìṣà ń bọ̀ láti Bàdágìrì ní Nàìjíríà láti Ifọ̀ àwọn olórìṣà ń bọ̀ láti Ṣàngó láti Abẹ́òkúta láti Yewa ọba eléré àgbáyé Ganiu ó máa wà ní eré àpèrè yẹn ní ìjọ yẹn ọba eléré ti gbogbo ìlú Benin ó máa wà lápèrè ní ìjọ yẹn nádí wà lérí àpèrè ní ìjọ yẹn ọba àṣà àti ìṣẹ̀ṣe ti gbogbo ìlú Benin ó máa wà lórí àpèrè ní ọjọ́ yẹn ọba ìmùlẹ̀ ajé sọwápọ̀ ó máa wà lérí àpèrè ní ìjọ yẹn gbogbo ọba ìlú àjàrà nílé lóko wọ́n máa wà lórí àpèrè ní ìjọ yẹn kì í ṣe ìṣẹ̀ṣe ó kéré jù nínú ayé àmúhàn ló kéré jù látàrí bá a ṣe bẹ̀rẹ̀ gbà Elédùmarè yóò bá wa fọwọ́ fìkú. ẹ ṣeun kábíyèsí wa ìtumọ̀ ni pé ọba ń kí gbogbo lé ọba ọ̀bẹ nìkan jà òjò ní kábíyèsí ọba Awo funfun gbogbo èèyàn ní rọ̀ fún tí ara sì ń dẹ̀ ló túmọ̀ sí wípé tolórí tẹlẹmù tó bá ti joyè káàkiri àgbáláyé tó bá rí fọ́nrán yìí tí wọ́n sì fẹ́ láti wà ń bí lọ́jọ́ náà lọ́hùn lórílẹ̀‐èdè Benin àyè gbà wọ́n kí wọ́n máa bọ̀ ọ̀dà èyí tó bá kù iléeṣẹ́ yóò tún padà wá láti jókòó tì yín èrè wo gan-an làwọn èèyàn lè jẹ látara yín ẹ ní sọ̀rọ̀
nígbà tí a bá parí ètò yẹn kélédùn àkódẹ́mi gbogbo wa sí lẹ́yìn ọjọ́ 10 oṣù kínní a wá ìgbà yẹn láwa tó wá jókòó tì yín sọ̀rọ̀ gangan ṣùgbọ́n ayé ò ti rí àwọn fídíò yìí àti ti ìnáwó yẹn wọ́n ti rí kọjá a wá béèrè ẹ̀yin bàbá wa tẹ́lẹ̀dùn àgbékalẹ̀ lákòókò yìí tẹ́ ẹ̀ jẹ́ kí ìṣẹ̀ṣe ó parun èrè wo làwọn èèyàn lè jẹ látara àwọn nǹkan tẹ́ ẹ gbé dání nítorí kì í ṣe gbogbo èèyàn ló yé àlàyé yín ni ó jẹ́ kó yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn àti èrè wo làwọn èèyàn jẹ ń bẹ̀ ojú òní tiwa lẹ́ẹ̀kan ṣe kẹ́ẹ̀ tó mọ̀ lọ ẹ bá ń dákọ yín. orúkọ mi ni Òkè Hamidu kábíyèsí ọba Awo Funfun òtítọ́ lójú tìlú Àjàrà bàbá mi tí wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ bá mi dárúkọ yín ẹ dákun. ẹ ṣé mi dúpẹ́ èmi ni kábíyèsí ọba Dr. Ifáròtìmí Àrẹ̀mú ayé ẹni tí ó jẹ́ ọba mẹ́rọ̀ ní ìpínlẹ̀ Ògùn. nípínlẹ̀ Ògùn ní Nàìjíríà kábíyèsí bàbá mi tí wọ́n ń bẹ ní iwájú mi ńkọ́. ẹ bá ń gbóhùn òkè. èmi ni olúwo àìkú ti lédè ìràwọ̀sán ìṣẹ̀ṣe Oòduà ti ìlú Àjàrà tó wà lábẹ́ ọba Awo Funfun òtítọ́ lójú tìlú Àjàrà. àkí ẹ̀yin náà bàbá mi tí wọ́n jókòó ẹ bá ń dárúkọ yín. ẹ ṣé àdúpẹ́ ọwọ́ yẹn máa lọ sókè. àṣẹ. èmi ni gbogbo ayé mọ̀ sí Àpènà Musiliu tí wọ́n jẹ́ ọba ìṣẹ̀ṣe fún ilẹ̀ Yewa ní Nàìjíríà. Yewa Ìpókíà local government nípínlẹ̀ Ògùn. Yewa lápapọ̀ ló bá wà. ok Yewa lápapọ̀. local government márùn-ún ní Nàìjíríà. tí mo jẹ́ olú ìṣẹ̀ṣe fún wọn. ẹ káàbọ̀ bàbá ká máa retí ẹ̀yin náà ní ọjọ́ 10 oṣù kínní. àwa la níbẹ̀. ọ̀dà náà elédè ọ̀dà ẹ̀mí gbogbo wa sí. ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ kábíyèsí tí wọ́n jókòó bàbá mi ẹ bá ń dárúkọ yín gbogbo jí tó ń wò wá. orúkọ tèmi ni Latifu Ìṣọ̀lá mo jẹ́ kábíyèsí olúwo ìlówó ilẹ̀ lówó kábíyèsí alárágbó. alárágbó lórílẹ̀‐èdè wo ni ẹ. ní ilẹ̀ Ìdíròkò. ní Nàìjíríà ẹ káàbọ̀ bàbá wa. májàṣẹ́ mi lè. àjàṣẹ́ lè wà ọ̀dà bàbá ẹ bá ń dárúkọ yín bàbá wa. ẹ ṣé ọkọ ti tèmi ní àlàyé básítù kábíyèsí olúwawo orígbèmí sókè ẹdágbèmí ìṣẹ̀ṣe Oòduà wà nílùú Benin bí. nílùú Benin bí ẹ bá ń dárúkọ yín bàbá wa kẹgbọn sókè. ẹ ṣé gan-an lóòtú orúkọ mi ní Ògúnjọbí Àlàó Ọlámídé tí gbogbo ayé mọ̀ sí ààrẹ ọba Ilé-Ìrè Alára Igbó ti ìlú Benin Republic. àròlé kábíyèsí white. àròlé kábíyèsí white funfun bàbá mi ẹ bá ń dárúkọ yín ẹ dákun. ẹ ṣeun gan-an olóòtú èmi ni Suleiman Bámgbọ́lá àró ilédì ìràwọ̀sán ìṣẹ̀ṣe Oòduà tó wà ní abẹ́ ọba Awo Funfun òtítọ́ lójú tìlú Àjàrà. tìlú Àjàrà lórílẹ̀‐èdè olómìnira Benin bàbá mi tí wọ́n bẹ lọ́wọ́ ọ̀tún. orúkọ mi ni Ọlámilékan Ìdòwú tí mo jẹ́ olórí àpèlẹ̀ ìlédè ìràwọ̀sán ọba Awo Funfun òtítọ́ lójú. ẹ ṣeun nígbà tí mo rí àwọn ìyá àlùbáríkà tí àwọn náà ń bẹ ní orí ìjókòó ìyá wa ẹ bá ń dárúkọ yín. èmi ni Bàyíkísù Latifu. ẹ bá ń gbọ́n sókè dáadáa. èmi ni Latifu Bàyíkísù. èmi ni Latifu Bàyíkísù àbíyè ìràwọ̀sán ìṣẹ̀ṣe Oòduà. ẹ ṣeun lórílẹ̀‐èdè Benin bí ìyá wa ẹ bá ń dárúkọ tiyín náà. ẹ ṣé bàbá mi dáadáa èmi ni Àlàó Fàrífàrídà ìyá mọ̀kún mọ̀sá ìlédì orígbèmí sókè lábẹ́ àṣẹ kábíyèsí olúwawo orígbèmí sókè. ẹ ṣeun ìṣẹ̀ṣe ò gbé gbogbo wa o ọjọ́ tí a sì dá sọ́nà yìí náà Elédùà yóò jẹ́ kí ó kò bá gbogbo wa ní ayé láàyè wa á dẹ̀ rí owó fi ṣe láṣẹ Ìdùmarè ẹ ṣé o ọdún ayọ̀ láṣẹ o.